president Big Sisters International Àkúrẹ́ òní ọjọ́ ìkeje oṣù kejì ọdún ní ṣàyájọ́ ọjọ́ tó kọ́ mọ́ omi ayé ọmọ rẹ ló ní wámọ̀ kí ó ní gbèdégbèjọ baby of the house engineer Fèyíjì ní Aborisade ó ní ìyá olóríire ni wọ́n ṣe nínú ààyè bí ó sì ìyá káwárẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ àná wọn ní Ìpẹ́rù àti Ìjẹ̀bú Òde àná wọn ní Delta àná wọn ní Àkúrẹ́ o ọmọ kan ṣoṣo bí ẹgbàágbèje èmi mọ̀lẹ́ bàbá tó bí ọlọ́mọ ọmọ ọ̀kẹ́ owó ọ̀gbẹ́gún táwọn ènìyàn túmọ̀ sí ọlọ́mọ ló pààrọ̀ ọjà Odòde ní Òdìyàn bébí ìníṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ní Ìlógbò-Èkìtì ọmọ Ọ̀dọ̀fin Ògbólú ọmọ Ọ̀dọ̀fin Ògbóyè Gbọ́lá ọmọ Adípẹ̀ oyè ọ́nìtìrí jẹ ọmọ Ọ̀dọ̀fin Òróró bílẹ̀ ọmọ Lídọ̀fin Ọ̀jábóyèdé ọmọ Ọlọ́ṣun Àmúgbàdágbé ọmọ Utagùrú lulé ọmọ Utagùrú lóko ọmọ Utagùrú làgbà ìyìnbó ìsù bébí ni wọ́n pò kí ilé bàbá rẹ̀ ó tún sì yá kárẹ̀ lé ìyá rẹ̀ ọmọ Grace àbọ̀ ọmọ pé Ìgbò lọ́fìn ní ẹbí ọ̀wá ní Ìlógbò-Èkìtì níṣẹ̀lẹ̀ ọlọ́kọ̀ tó wà ọ̀wáyé ọmọ wa ọmọ ẹkùn la òfin ọmọ apanijàre àgbógbómọ̀jà ọmọ ìgbìrà bàtà lókun ọmọ ìgbàmígbàmí ṣojú bí àmìà ọmọ ojúbojú lẹ́rù ọmọ afọ̀kanmu àrìfọ̀ fífọ̀kan jí rìngbìrìngbì ọmọ amúnimàparò oko ni ọmọ Ìlógbò ọ̀kẹ́rẹ́ abẹ́wẹ́ oṣù gbàngàn èṣìdálẹ̀ ọ̀kẹ́rẹ́ ní ìjọ mẹ́ṣin kò tù lógbòógì